Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie tí à ń pè ní Babla apá kejì tí ẹ bá fẹ́ wo apá kejì movie mo kí yín káàbọ̀. Ẹ wo níbì kan nínú fídíò láti máa ṣàlàyé fún tẹ́ bá yẹ fẹ́ wo apá kejì movie yìí. Ṣùgbọ́n ká tẹ̀ tó tẹ̀síwájú ẹ lọ sórí comment section báyìí kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Ẹ jẹ́ kí a mọ òṣèré tí ó gbé yín wo fíìmù yìí gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn A-list actors and actresses Yorùbá movie pọ̀ tó kópa nínú movie yìí. Èwo gan lẹ nífẹ̀ẹ́ sí jù? Ṣé Fẹ́rànmi Ọ̀yálọ́wọ̀ ni? Ṣé Juliet Jatto tàbí Àníkẹ́ Àní? Jùwọ́n Quadri gan tó kópa nínú fíìmù náà. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé wọ́n bí Babla ní láti gba ìlú ẹ̀ kalẹ̀, ṣùgbọ́n gbígbà tí a gba ìlú ẹ̀ kalẹ̀ ó wá pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé ẹ sì máa mọ̀ ní apá kejì. Apá kejì movie yìí ń bọ̀, tó bá ti jáde a ó send notification sí àwọn olólùfẹ́ wa kẹ́ ẹ lọ wò ó. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí àwọn fídíò wa ní, ẹ tẹ subscribe button kẹ́sì tí aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká ba lè send notification sí nígbà tí a bá drop ní fídíò sórí channel wa.